Hallelujah, hallelujah, hallelujah. Victorious day to us all. In Jesus' name. Good day, good day, good day. I welcome you all. God bless you as you join me. I appreciate you. Help me share. Help me to share this program. Share. Part 2 in a different form is coming tonight at 8 o'clock. Hallelujah. God bless you as you join me. I appreciate you. Help me share. Share to your wall, to your page, to your WhatsApp, to your WhatsApp groups, to your messenger friends, to your WhatsApp friends. Torí ibi tí ẹnu dé ẹsẹ̀ ò débẹ̀, oríṣiríṣi nǹkan lọ́dẹ̀ ń rí tó ń fò lọ lọ́tún tó ń fò lọ lósì. Bá ṣe mọ̀ wá ní ọlọ́mọ plenty family, we always wait on the Lord. It's not that we don't have all the stories that has been flying up and down. We do. In fact, bó ṣe ṣẹlẹ̀ gangan, ọ̀fọ̀rọ̀ orí ẹ̀ náà kọ́ máa ń dọ́dọ̀ wa. Ṣùgbọ́n we always wait on the Lord to give us direction and directives and so on and so forth. I know I've not been online for few days. I came back just for 1 or 2 days, then I need to rest as well. Torí ẹ̀mí iṣẹ́ ó gùn ju ẹ̀mí èèyàn lọ. Nítòótọ́ iṣẹ́ Ọlọ́run là ń ṣe, ṣùgbọ́n Bíbélì náà ló jẹ́ ká mọ̀ wípé ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe. Ẹ mọ̀ pé in this life we live in, some are called, some are chosen. Our own calling is very, very different. We don't just jump. And I don't carry rumor. And I don't give false updates. Hey, ẹ wo ọmọ ẹ̀lẹ̀ yìí bó ṣe ta sánsán, ẹ wo ọmọ ẹ̀lẹ̀ yìí bó ṣe ta sánsán. Adé Allwell. Kí ló ṣe tí o? Kí ló ṣe wò tí o? Adé Allwell. Ọmọ tó ta sánsán, ọmọ sánsán bí owó. Ọmọ alájẹ. Ìyàwó olùṣọ́. Ìyàwó olùṣọ́ kan ní Jandon. I love her to bits. Bó ṣe wà yóò lè fojú ẹ̀ tọrọ fún yàn. That's not the reason why I love her, but she's my rice. The other one is the beans. Mommy D is dodo, why I'm the water. She's so down to earth. I love her to bits. God bless her for me. Tẹ́ bá fẹ́ Sultana, iṣẹ́ tí ẹ nìyẹn o. Sultana tó jọjú ń gbèsè. And she knows me very well that I don't like àwọn nǹkan tó bá ti loud. And sisto la máa ń pera wa. And sisto, èyàn kúkú like
nǹkan tó bá ń pariwo láìkí kí náà sí ń pè ẹwẹ́ bí wa wọ́n ní kókó ti fóònù ẹbí wa nìyẹn o ẹbí ọlọ́kadà tọ̀ síbẹ̀ tọ̀ṣọ́ wọ́n ní kó sọ fún pásítọ̀ tó wà lórí fóònù pé kó ṣe kí ni kó já kọlù yẹn dànù kò sáyé òṣì ń bí ọmọ olè fọ ẹrẹnu ẹ máa fojú ẹ hàn yín kẹ́ lè mẹ́ni tó jẹ́ ó ti bẹ́ẹ̀ ṣe rí yẹn she's an expert ẹ̀bùn oníhòhò she's an expert láti máa lo kí ni àfọ̀ṣẹ ó lo jágbajàgba nínú àfọ̀ṣẹ gbogbo eyín ẹ̀ ló ti jẹ désàlẹ̀ máa fi fọ́tò ẹ̀ hàn yín máa ṣí eyín ẹ̀ hàn yín kẹ́ lè rí ẹni táyé ẹ̀ ti rún olè ọlọ́ṣà olójú wòkòwòkò fẹ́ lọ gba páríṣì oní páríṣì 50 years táwọn yẹn tó ti ń ṣe ní tere èjì tere ni ọmọ àlè òun àti TOSHO wọ́n plan láti lọ gba metro ọlọ́run dójú tì wọ́n àtàwọn tí wọ́n jọ kóra wọn lọ síbẹ̀ ẹ máa gbọ́ wìrìwìrì lálẹ́ yìí ẹ bá ń síà dànù ẹ bá ń pèrò sọ́kọ̀ ẹ bá ń pọkọ̀ kérò ṣá máa ti lọ kọ́kọ́ má ti wà lófìfo kọ́kọ́ má ti wà lófìfo. Good afternoon, good afternoon, good afternoon. Rí pé mo tọ́ limisíìkì èmi náà jáwé sóbì spring ti ń dé ládùúgbò wa rí ohun tí mo wọ̀ àjọ máa tajà yìí ni ọjà yìí ò gbọ́dọ̀ bàjẹ́ ṣe àwọn alágọ̀gẹ̀ àwọn olè ọlọ́ṣà ọ̀fun wọn ti káńsù lọ àgọ̀gẹ̀ lọ wí fún wa o ìgbìyì máa di wákàtí 12 ọ̀tọ̀ ti gbé jáde ọ̀fun gbogbo ọ̀nà ti kílíà Mr. Talon mọ nǹkan tó ń pè ní Talon màá ṣàlàyé nǹkan tó ń pè ní Talon fún yín níbi tí ayé àwọn òbí ẹ̀ tó bàjẹ́ dé orúkọ ẹrú ni wọ́n ń jẹ́ mọ nǹkan tó ń pè ní Talon àtẹ́lẹsẹ̀ bàtà tá fi ń tẹlẹ̀ tá fi ń tẹ títì tá fi ń tẹ ìdọ̀tí dànù yẹn nǹkan tó ń pè ní Talon nìyẹn nǹkan torúkọ bàbá ẹ̀ Mr. Talon bí àwọn ti bàbá mi SBJ báwọn náà ṣe jẹ́ bákan nínú ayé bẹ́ẹ̀ náà ni Mr. Talon ló ṣe jẹ́ nínú ayé lájàṣẹ àtẹ́lẹsẹ̀ bàtà tá fi ń ṣe kẹrẹ kúrò àbí gbì bàtà mi àdùn kókóká nítorí pé mo gbádùn ìjọ mímọ́ bàtà mi àdùn kókóká nítorí pé mo gbé fún gbogbo àwọn bàbá mi nígbà àsìkò àwọn bàbá tó ti làbà sketchy wọ́n fẹ́ kó ba láìsí mi ìrọ̀lẹ́ pa ìjọ mímọ́ ìyájọ́ máa fọ́ tó máa funfun ṣé ẹni máa kú ló máa kú ẹni máa kú ló máa kú ṣe rí 40 years yìí ó ta sánsán. Good afternoon everybody. Ẹ jẹ́ ká súré ṣe eléyìí mo fẹ́ fi tọ́ yín lẹ́nu wò ní fún nǹkan tó ń bọ̀ ní alẹ́ so ṣe mọ̀ pé we started it last on Sunday. Was it not on Sunday? So we have to finish it today. Nígbà tá à ń sọ nípa bàbá mi má dé kórí kíní yìí kẹ́ àbúrò mi olùṣọ́ àjàrà nínú ilé Olúwa rẹ́fírẹ́ẹ̀nì mi Ìkírà gbayì hallelujah my PA ẹni ọlá ẹni ìyẹ ẹni ẹyẹ àtẹ̀yìn tí mo rí tí mi ò ní ìdí àti dárúkọ yín I love you with all my heart is beating gbùngbùngbùngbùngbùn for una pátápátá ṣẹ́rí tó máa wá lálẹ́ yìí àwọn máa fi wọ́n gbá àwọn máa fi wọ́n gbá wẹ́dà ni torí a ti wí fún wọn kó tó dì báyìí. Thank you, my love. I always really music me. Oh, like really music me. Hey, I look good. Hey,
àbúrò mi PA mi ni mo look good. Ta ló fẹ́ ra ọjà yìí ò gbọ́dọ̀ bàjẹ́. Ọjà yìí ò gbọ́dọ̀ bàjẹ́ o, nídìílé Oschoffa àwọn olóṣò free. Àwọn ní cross fucking. Anyway, ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀ títí di alẹ́. Èmi ni ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Olúwatóyìn Ọbátọ́lá darling ọmọ tí wọ́n sọ ọmọ tó ta lẹ́nu aka ọlọ́mọ plenty lady evangelist that has no frontier. Ní mo ń kí yín tọ́látọ́lá tíyí tẹyẹtẹyẹ mo ní ẹ káàsán ẹ gúdù dé. Torí ọba sọ pé ẹ gúdù dé ní gbogbo ẹ ní àtọ̀sán àtàárọ̀ àti ìyálẹ̀ta. Ẹ gúdù dé bá mi ṣí àkíní yìí dànù. Jésù o. Jehovah Jésù Kristi Michael mo fẹ́ lọ nínú ọ̀rọ̀ yìí bàbá mi àti Ọlọ́run mo dúpẹ́ mo láyọ̀ mo yìn lógo lórí gbogbo àwọn ẹbí mi tí wọ́n bá mi pé àtàwọn tí mo lè dárúkọ wọn àtàwọn tí mi ò fẹ́ gbórúkọ wọn jáde àtàwọn tí mo rí àtàwọn tí mi ò rí tó wà lé ẹ̀yìn ilẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé iṣẹ́ tìrẹ ni wọ́n ń ṣe Olúwa Ọlọ́run ọbẹ̀ Elédùmarè ẹ gba ọpẹ́ wa a fẹ́ máa sọ̀rọ̀ lọ Olúwa Ọlọ́run ọbẹ̀ Elédùmarè ọ̀dẹ ká sọkọ̀rọ̀ máa sọ wá Jésù gbogbo àwọn tí wọ́n àti bá wí tí wọ́n ò gbọ́ jẹ́ kí wọ́n túbọ̀ máa ṣẹ̀sìn gbajúmọ̀ Olúwa máa fi wọ́n ṣẹ̀sìn gbajúmọ̀ Olúwa máa fi wọ́n ṣẹ̀sìn tó yè tó koro Jésù ti Násárẹ́tì orúkọ ẹni mo pè lọ síwájú bàbá pé kó bá mi fi òǹtẹ̀tẹ̀ ó yá fi òǹtẹ̀ ìlú ó yá fi òǹtẹ̀ ìlú ó yá fi òǹtẹ̀ ìlú ọmọ àmín lórúkọ ṣe rí pé àdúrà tèmi ó ti wà spicy mo kí gbogbo wa o akudede wòyí ẹ káàbọ̀ sórí ètò I welcome you all to today's program, the continuation of where we left it last week. The genesis of how all this mess of going to court every month, which almost every month or every whatever. It has been years now that they've been going up and down. How does it started? I'ma end the chapter here this afternoon. Ẹ má bá mi share, Ẹ tó bá share kíní ni mo kiss you. Tí o bá ti share, mo gba kiss mi padà, mo gba blow mi padà, mo gba yẹ̀yí tèmi, mo ṣe kíni, mo dáàbò fún yín lórúkọ Jésù Kristi. Now, brief background history of the legal disputes. How all this eleya that is going on started between Reverend Shondekon Bolale and Kumite kan ló ń waste owó dànù sórí lọ́yà Ọlọ́run ò ní jẹ́ kó tán kẹ́ tó jí èyí tó jí ẹ mọ̀ pé àwọn tẹ́ lọ bá darapọ̀ yìí àwọn ẹni tẹ́ lọ bá darapọ̀ yìí ó máa ń waste life yàn dànù ni ó máa ń waste resources yàn dànù ni ó máa waste nǹkan tó wà nínú ẹ̀jẹ̀ wọn nìyẹn kó máa ṣe kíni kó máa ba yéèyàn jẹ́ kó sọ di kodoro ló bá ṣe wà lèmi ṣe máa sọ Jésù lolùbásọ ọkàn mi Jésù olùbásọ ni wọ́n máa ń kọ ṣùgbọ́n èmi sọ pé Jésù lolùbásọ ọkàn tèmi kò dẹ̀ ní fi mí sílẹ̀ bẹ́ẹ̀ ni láàrin gbogbo ìjì àti ìdààmú ògo Ọlọ́run farahàn hallelujah ìkíra fún Jésù now there was some things are going on Tom Jerry kíni ológbò àtẹkù ló ń jẹ́ Tom and Jerry I love that name you are welcome God bless you. In the year 2007/2008, a significant event took place in Imeko, Ogun State, involving Reverend Shonekon and his followers. Ìgbà yẹn ni ọmọ gbé wiri ọgbagba free gbagba di ọmọ tó nípọn tó mọ wàhálà fà tó mọ sùúrùtù fà nínú ilé Oschoffa Benjamin Ọláwálé ọmọ mi
mi rí kó dá mi lóhùn láti jọ yìí ginger mi kí báyìí lọ gbé fáìlì yìí jáde ò ṣàrọ̀rá mẹ́lò keep it bẹ́yẹn ìgbà yẹn náà lọ gérun ọ̀nkú mi ṣónẹ́kàn Bọ́láńlé ṣónẹ́kàn nígbà tí ìjà yẹn tó bẹ́ sílẹ̀ fúnra wọn náà tó fẹnu ẹ̀gà kọ́lé ẹ̀gà fẹnu ẹ̀ tú fúnra wọn náà tó líìkì síkírìtì yẹn jáde òun àti kan nínú àwọn àbúrò ẹ̀ wípé kí ni àwọn gérun orí bàbá yẹn. Ẹ máa gbọ́rọ̀ fídíò nípa ọ̀rọ̀ ọrùn tí wọ́n gé yìí ó wà lórí YouTube ẹ lọ wò níbẹ̀. Reverend Shonekan arrived with the intention of declaring himself as the pastor of the church, which he was not supposed to do so. It was not supposed to be. You can't just come and declare yourself. Sir, I know all your efforts, but you came in a wrong way. You can't just come and impose yourself, which I've told you behind the door. It was a bad move. Ẹ ṣàánú mi. Ẹ̀yin ọmọ ṣẹlẹ̀, ẹ dá message bò mí o. Ẹ jẹ́ kí n tiẹ̀ ṣì jẹ tí mo jẹ lọ́wọ́ ẹ jẹ́ kí n mu coffee sí. Coffee kan latte, doctor mi kí n má mu coffee mọ́. Ó ní mo wá lọ jágbọ́n mo lọ máa mu latte àbí cappuccino kẹ̀dẹ̀ ni. Mo tún pọn mílíìkì sí. Kára mi lè máa jọ lọ sí Jésù lọ́rùn. Cheers. In response, the registered board of trustee, BOT, swiftly reacted by rejecting his claim and excommunicating him from the church. Olúwa o, mo wà lórí life o, mo wà lórí life program o, hallelujah. Nǹkan ṣẹlẹ̀ gan o. Ọlátọ́ṣọ́ Matthew, gbogbo ara tí wọ́n tó wà àti bàbá Àjòfin dẹ́ẹ̀dá, òun ni wọ́n ń jù sí mi lọ́tún lósì. Ọ̀rọ̀ ẹ ti sú Ọlọ́run. Wàláì, ọ̀rọ̀ ẹ ó ti sú Ọlọ́run pa. Bàbá Àjòfin, ẹ pẹ̀lẹ́ kú ti yín o. Wọ́n ní ọmọ fún yín ní uppercut. Ẹ jẹ́ ká padà sí ibi tá a ti ń bọ̀. Despite this, Reverend Shonekan persisted in his efforts to assert himself as pastor and take control of the CCC National Headquarters, Makoko, CCC International Headquarters, Keto, and the World Headquarters in Meko, Ogun State, which I've told you, sir, that it was very, very wrong. Your intention might be right, but the way you go about it, you can't impose yourself because it's not a private company. You didn't start this company. You didn't start it. It has become a company. Yeah, it has become a company. Kọ́níkálùkù máa ra ṣíà, tẹ́ bá dẹ̀ ra ṣíà, ẹ lè má rí owó yẹn gbà padà torí olè tó lọ nínú sẹ̀lẹ́sìn. Bàbá Àjòfin àti lórí ọ̀rọ̀ owó yìí náà ni bàbá Àjòfin àti TOSHO ní ìjẹta àná lẹ́yìn ilẹ̀kùn bẹ̀ yẹn. Wọ́n máa fún ní uppercut. Ó ní pàápàá níbi tó ń gbé lágbára adé tó yẹ pé òun lòun wà lórí ìtẹ́ tó yẹ pé bàbá òun figurehead lásán ní mo ti sọ fún yín ti pẹ́ pé EMF figurehead ni. Gbogbo ohun tẹ́ bá ń gbọ́ TOSHO ló ń sọ. Ẹ̀rí bàbá tó gbé ẹ̀yìn ìpàkọ́ tó gbé sẹ́yìn nígbà tí wọ́n sọ̀rọ̀ níbi tó ti lọ sọ̀rọ̀ lágọ̀ọ́ ní pẹ̀lú Mr. Ilẹ̀lẹ̀, Mr. Àtẹ́lẹsẹ̀ bàtà, Talon, àtẹ́lẹsẹ̀ bàtà ló ń jẹ́ Talon. Àtẹ́lẹsẹ̀ bàtà ibi tó wà lẹ́yìn yẹn tó máa ń kilẹ̀ yẹn gbì ilé ayé Talon náà ti tá dànù.
pẹ̀lẹ́jàre ọmọ tí Jésù bí ọmọ Oschoffa bó jọlá èmi lè ní jọlá bàbá mi ìyà tó wà ńbẹ̀ ní wọ́ TOSHO àti ẹ̀bùn ìyà tó wà ńbẹ̀ lẹ́ ń jẹ ẹ̀yin alápá má ṣiṣẹ́ ẹ̀yin tí ẹ ti di korofo máa fi fọ́tò kan hàn kẹ́ ẹ wo ibi tí ẹ̀bùn tó ti lo àfọ̀ṣẹ́dé gbogbo yín ẹ̀ ti gé gbogbo yín ẹ̀ báyìí díẹ̀ ló kù tó ti lẹ̀ mọ́ gọ́ọ̀mù lókè mo ń bọ̀. Now, to safeguard the position of the pastor and the movement of Reverend EMF Oschoffa nígbà tí wọ́n ti rò pé nǹkan ń dùn táwọn ọ̀pọ̀ ọ̀gbàgbà fún ìgbàgbà làwọn bá dìlì bá bàbá bá ń jọ ẹkú ti yín ẹkú rọ́jú mo ọ̀rọ̀ tẹ́sọ ibi tẹ́ ti lọ ṣe ìwàásù ó dọ́wọ́ mi máa play fáwọn tèmi kí wọ́n gbọ́ ẹ̀yin ṣe mọ̀ ni wípé 40 years yìí ó ládùn olóyin ó ládùn olóyin Evans wọ́n ní wọ́n náà jalè mo ní kéèsì yẹn lọ́wọ́ fáìlì tiẹ̀ náà ti dé wọ́n ló jalè owó tó yẹ nìwọ náà jí kó èmi náà fura mo fura sí Evans nígbà tó ti ń jó skelewu nínú mọ́tò ọjọ́ yẹn lọ bẹ̀ sọ ló wá mi rí báyìí bí ti ostrich Tóyìn ṣọ́rẹ́ o be serious bí ní serious ẹ̀ tó wà ní tó serious wà lọ ọmọ sí tù. Now, to safeguard the position of the pastor wọ́n sì ń kà kéèyàn ń gbà yín and the movement of Reverend EMF Oschoffa, the registered BOT took legal action against Reverend Shonekon in the State High Court, Ilaro, Ogun State. The BOT sought an injunction to prevent Reverend Shonekon from presenting himself as a pastor. They did well. Afternoon, ìyá mi ìtùnúolúwa. Mo ti rí ẹ jẹ́ kí n fi kí sip coffee mi ò mú coffee mo coffee kọ́ mo sọ fún yín pé ní kí n má mú coffee latte ni mo ẹjọ́ dáwọ́ ìgbà rẹ̀ ire ọkàn tó more olúwa mo fẹ́ lọ ṣe kánná ẹ ṣe rí pọ́wọ́ mi ò fáìn tó báyìí mo pé tí bá ṣe tán báyìí tí bá wá ṣe báyìí àwọn kan máa ọwọ́ mi máa ń dá wọn lọ́rùn wọ́n náà wọ́n fall in love pẹ̀lú ọwọ́ mi ẹ jẹ́ ká máa bá lọ. Throughout the trial and cross-examination, the State High Court determined that neither Reverend EMF Oschoffa nor Reverend Shonekon had the legal right to serve as pastor of the church. Between 2007 and 2008. Not sọ pé kí bàbá yín tẹ́ bí yìí ná bàbá yín tẹ́ rí your eminence 2008 not ní kó lọ bọ́ṣọ sílẹ̀. Nǹkan tí bá mi bàbá Bánjọ àti bá mi bàbá Núnáyán àti èèyàn mi láfíà ẹni tó ṣe ìlérí fún Olúwa pé gbogbo nǹkan tí òun bá ní òun máa fi gbé ìjọ mímọ́ sókè. And he's still keeping that promise between him and God till date. Alàgbà Pius Ọláníwá. Èmi ò like láti máa pè ní gbogbo agbádá title tí ó tọ́lọ́hun mọ̀ yẹn. Alàgbà Pius Ọláníwájú. Tẹ́ẹ̀mọ̀ ní wípé by standing pẹ̀lú mo bí iná till today. Òun ló ṣe kíni ló ṣe hold gbogbo yín at ransom. Ẹ̀yin ò mọ̀ pé afọbajẹ àtọba wọn kì í rẹ́ kalẹ̀. Afi ọba jẹ àti ọba wọn kì í rẹ́ dalẹ̀. Afọbajẹ tó bá ti tì débẹ̀ kó ṣe kíni kó ra fà sẹ́yìn kó kọjú ẹ̀sẹ̀gbẹ́ kan. Which is nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Nigerian government right now. Gbogbo àwọn tí
bàbá ọmọ olódòdẹ tí wọ́n gbé sí ipò as president, gbogbo ẹsẹ̀ tí wọ́n lò tí Buhari tó fi lò ọdún mẹ́jọ, he was at the same time choking the man. Oh yeah. Oh yes. Ó wá dorí tí wọ́n ń sìn. Wọ́n wá ń bá wọn ṣe. Ẹ bá ń gbọ́dọ̀ yìí gbẹ jàǹgbàlà jùgbú jùgbú jùgbú. God bless you my PA. Jàǹgbàlà. Tó bá gbégbá bílíọ̀nù, wọ́n á gbégbá bẹ̀yẹ lọ́la. And not by pen and paper. Spiritually. Tó bá jẹ́ pé ọmọ olódòdẹ ó ti gbọ́ngbà táwa kan tá ń clamor pé don't do it, don't go for that seat. Jẹ́ bàbá ọba. Gbogbo àwọn bàbá mi ládéládé nígbà tí gbogbo wọn dìde, mi ò ní kankan tí máa ṣe ju pé kí hands up lọ. Mo dákẹ́ lórí gbogbo ọ̀rọ̀ yẹn, kì í ṣe tí kúkú ṣe tààrà. Ẹ rí pé mi ò sọ kankan mọ́. Kó tó di wípé Tinubu di president nígbà tí election lọ tó ti ń campaign ni mo ti ń parí pé bàbá yìí, don't do that, don't do that, don't do that. I message him on Twitter, I message him his wife, but ọ̀rọ̀ mi ò lè ta létí wọn. Ẹ wo bí tí Nàìjíríà dé ń sìn. Message tún jáde wípé Tinubu ń pín orógbó fún gbogbo ọmọ Nàìjíríà. Àwọn ìka ènìyàn wọ́n ní túmọ̀ orógbó ni pé ká gbó ká tọ́ mu nírọ̀lẹ́ pa. Bàbá ìkorò ló ń jẹ́ bẹ́ẹ̀. Ta ni máa gé orógbó sẹ́nu tí ò ní kọ́kọ́ bẹnu jẹ́ díẹ̀. Orógbó dàbí àsálà ni. Àsálà ń tèmi lọ́jọ́ gbogbo. Máa sá máa yè. Básálà ṣe dùn tó bá fi omi kan ẹnu, wàá mọ̀ pé ó jẹ jogbo. Òun ni nǹkan tó ṣẹlẹ̀ nínú sẹ̀lẹ́sẹ̀. Nígbà tó ti sọ pé kó lọ bó aṣọ sílẹ̀, kẹ́ẹ̀dì náà kẹ́ẹ̀tì dìde kẹ́ẹ̀tì sanction ni pé okay, what is good for the goose is good for the gander. Tó ti ní kí Ṣónẹ́kàn kó má ṣe kíni, kò ní right láti parade rẹ̀ as pastor of Celestial Church of Christ. Nítorí pé yín lọ mú wá pẹ̀lú wòlíì 42. Pẹ̀lú mẹ́sẹ̀jì wòlíì 42. Kùkùté ilé Oschoffa. Abẹ́ẹ̀gì lẹ ti lọ mú. Níbi tó ti jókòó tó ti ń lá sìgá ẹ̀ tó ń gba tẹ́gùn sórí. Lájàṣẹ. Abẹ́ẹ̀kọ́. Kẹ̀tìlókè, you two move away from there. Kẹ wá dúró de ìmísí Olúwa kó wá tọ́ yín sọ́nà. Ẹ̀yin bá mi dáadáa. Gbogbo ilẹ̀ dọ̀tá ẹ̀ lénìí. Gbogbo ilẹ̀ dọ̀tá ẹ̀ bó ṣe máa rí nìyẹn. Ṣé rí mo ṣe wà yìí? Tí Ọlọ́run bá ràn mí lọ́wọ́ sínú ilé ayé ẹnìkan, mo máa ń fà sẹ́yìn kúrò ńbẹ̀ ni. Mo ti rí pé mo ti ṣe nǹkan tọ́lọ́run ní kí n ṣe sínú ilé ayé ẹ̀. Mo bá dẹ̀ ṣe ń sọ ni pé má tún padà wá o, kì í ṣe tí tó bá padà wá wá kí mi ni. Tó bá run in business yẹn, don't come near me again because ìwọ ò ní kọ́kọ́ ló wà ẹ̀ pọ̀. Ṣe yẹn, Ṣónẹ́kàn nìkan lẹ fún lókun lọ́rùn. Ànọ́kú Ṣónẹ́kàn, Bọ́láńlé Ṣónẹ́kàn, being an American, you know, very stubborn. Ẹ wòye million tẹ́tí ná dànù sórí lọ́yà. What have you gained so far? Nothing. Wọ́n kàn gbégbẹ́jọ́ síwájú, wọ́n gbé síwájú, wọ́n gbé síwájú. Ẹ bá mi ṣí 2008 títí di 2025. Ẹ bá mi ṣí, ó dọdún mélòó?
tí man kankan. Ege mu mara loko imi. Ẹjọ́ mo fẹ́ ṣe economy, ẹ dáwó sílé Olúwa. George ní, throughout that trial and cross-examination, the state high court determined that neither Reverend EMF Oschoffa nor Reverend Shonekon had the legal right to serve as pastor of the church. Òun náà sọ fún mi pé, náà ṣe sọ fún yín ní 2 weeks ago wípé korofo ni gbogbo ẹ̀yin àgbà tẹ̀lé tẹ́jọ́ ń wọ́ra yín kiri pé korofo ni kò sẹ́mi elépìnrin lára yín. Ẹ̀mí tó lè pa áyán, tó lè pa eṣinṣin kò sí lára yín. Torí ẹ ti trade ẹ̀. Okay, I will send you. Wọ́n ti rẹ̀ tó máa sanwó ìkànnà mi o. Wọ́n ti rẹ̀ tó máa sanwó ìkànnà fún mi. Wọ́n ní kí n account number mi wá. Ṣé gbogbo yín lẹ wá ya ohun tó bẹ́ẹ̀? Bí mi ò rí bí káńtà ò ṣiṣẹ́, gbogbo yín ni mo mọ̀, ẹ̀yin tẹ́ wà lẹ́yìn ilẹ̀kùn mo mọ̀ yín dáadáa. Tí mo dẹ̀ mọ̀ pé lówó lọ́wọ́. Ẹni tí ò bá dá sọ̀rọ̀ ìkànnà tí mo fi ń ṣe ministry mi. Tí ò bá dá sínú ìkànnà ministry mi, ìkànnà mi, òun ni mo fi ń God bless you, my love. I will send you my account. But mi ò gbà ní náírà o. Èsì o. Ibi tí mò ń gbé, equivalent ẹ lè máa transfer sí mi o. Ẹ lọ pera yín yọkẹ́ ẹ dáwó sọ̀rọ̀ Ọlọ́run. I love you. The ruling was based on the Supreme Court's declaration that the church did not have a legal pastor. No, not 2015. 2008 till 2025. Korogba tó bọ́ síbẹ̀ ní wàhálà yẹn ló ti lánú lẹ̀. Bí àṣà wà sí ó ní wọ́n ganu. Mo ti ẹ̀ ti ṣe audio yẹn, ó ti wà lórí YouTube. Ìtumọ̀ ganu, mo ti ṣe síbẹ̀. I will share it on WhatsApp. Torí pé mo rí pé kò tó láti fi ṣe live program. The ruling was based on the Supreme Court's declaration that the church did not have a legal pastor in accordance with Section 111 of Church Constitution. Oh yeah, ẹ jẹ́ ká lọ síbẹ̀. 111. Okay now. Òun rèé o, òun ni mo fẹ́ kà fún wa yìí o Cherry. Succession into the office of the pastor. Paragraph 111 tí wọ́n pè ní section bẹ́ẹ̀. Whereas the pastor and founder of the Celestial Church of Christ has proclaimed publicly that by divine inspiration it has been revealed unto him concerning the mode for the appointment or selection of a successor to the post of pastor and supreme head of the church, it is here firmly established that the successor to the office of the pastor can be from any rank in the hierarchy of the church and shall, at a time chosen by God, to reveal this unto the earth while incumbent of the post of pastor, the named and proclaimed the successor. 2. Small 2. On the succeeding after the transition of his predecessor, the office wọ́n fi hyphen sí àárín. I don't know why. Olúwa ṣeun mi. You are welcome, my love.
The new pastor shall occupy the pastor's chair in the inner altar. So, Sherry pé ni pastor de lọ gbórí yín sílẹ̀ wọ́n de ń tà mí òróró sí de ń gbagbada kiri ṣé àwọn ko mo ti sọ kíní yìí fún yín ti pẹ́. Past 5 years ó kẹ́ yé gbà mí òróró mọ́ because I know what the Lord showed me. Èmi ò mọ ránkì tó wà o wọ́n wà ní ránkì tó wà ní àti kúkú tẹ́lẹ̀ Oschoffa wọ́n ní 42 ń tẹ́ kó wá sí rè ẹ jọ̀ọ́ ta ló lè help mi pẹ̀lú kíní counter mi yìí. I re-downloaded the Facebook. I turned it upside down. It's still not working. I don't know why my counter is standing there and I have more than 100 people online. I don't understand. Ṣùgbọ́n ju gbogbo ẹ lọ, gbogbo ẹ̀yin tẹ́ tọwọ́ bọ̀ tó bá jẹ́ pé èèyàn ló wà nídìí èmi ò ní sọ nǹkan kan tó bá jẹ́ pé èèyàn ni bọ́lá ṣe máa tọwọ́ bọlé ayé ẹ̀ náà ni tó máa ṣe kíni tó máa ṣe bí òfì jẹ́ mọ̀ kan tó máa ń lọ báyìí tó máa ń bọ̀ báyìí tó máa ń lọ báyìí tó máa ń lọ báyìí tó máa ń bọ̀ báyìí báyìí ẹ̀ ṣe máa ṣe nìyẹn. I have a lot of people behind this. Enjoyment ranking. Ó ta sánsán, ó ta fírífí ni ẹ̀sìn yín náà fi wọlé. Ìyá mi ìtùnú. Ọ̀rọ̀ ẹ̀sìn yín ìyá a máa lagi mọ́ ẹ̀sìn yín lórí gbẹ̀yìn ni. Ẹ̀sìn yín igi tá máa là mọ́ lórí igi DSS ni torí gbogbo wa tó ti kó jẹ. Nǹkan tó wà nínú constitution ni mo kà fún wa sí yín. Ẹ bá mi manage òyìnbó mi bẹ́ẹ̀. I mean the pronunciation mi ẹ bá mi manage ẹ bẹ́ẹ̀. Ẹ kúkú mọ̀ pé I no count book. Ilẹ̀ Faransé. Ẹ yẹ kẹ́ yí mi láwo. Ilẹ̀ Faransé ni mo ń gbé látọdún yìí. Mo ń sọ Yorùbá. Mo tún ta fíẹ́fíẹ́ nínú grammar. Ó yẹ kẹ́ yí mi láwo. The Supreme Court had advised the church to amend its constitution, a recommendation that had not been implemented at the time of the legal proceeding. DSS àti EFCC àbáwọn náà ṣe ń pè àwọn náà máa kó gbogbo wa. Gbogbo ẹ̀yin àgbánú pẹpẹ ẹ dí àmì ẹ mọ̀ pé mo mọ̀ yàn. Ẹ sì sister ìtùnú ni. Níjọ́ tí dádì mi yín níjọ́ tó máa kọ bẹ́ ṣe ń pe bọ̀dá yín EMF bẹ́ ṣe ń pè ní SCS yín ẹ má ṣàlàyé bí tẹ́ ti jọ pàdé. Má káwọ́ sókè ní pé mi ò mọ̀ nǹkan kan nípa ẹ̀. Ọmọ Sẹ̀lẹ̀ ni mí a lè ṣe nǹkan tó ká tó ṣojú fúrú. Sẹ̀lẹ̀. Okay. The State High Court in Ilaro issued a declaration on 26th of March 2015, which resulted in TOSHO Oschoffa proclaiming himself as the pastor and head of unification. Pastor. Then head of unification. Ṣé rí pé ọmọ yẹn ti ya wèrè tipẹ́? Oh my show. Following this proclamation, the Registered Board of Trustees, BOT, released a press statement denouncing TOSHO Oschoffa's actions as an insult to the church. The BOT reaffirmed their loyalty. You reaffirmed your loyalty to Reverend EMF Oschoffa. Ibi tẹ́ ti fi okùn síra yín lọ́rùn nìyẹn.
Up till now, you still don't know what to do. She's still romancing you, caressing you, and you are following him sheepishly. You keep on following him stupidly. You owe anybody ni sorry. To re ile ko ijo Ọlọ́run sínú wàhálà yìí. Ọlọ́run wá fi yín sílẹ̀ pé kẹ́ máa jìyà yẹn lọ. Gbogbo èrò wọn ni wípé nígbà tí bàbá Joseph tí ò ti pẹ́ ta ló kọ́kọ́ jẹ before bàbá Joseph náà. Yeah. Lẹ́yìn ìgbà tí Pa Alexander Bada tí wọ́n lọ tí bàbá Joseph tó débẹ̀ táwọn náà páyé Tọ́ṣọ́ yìí náà ló pa bàbá yẹn. Gbogbo ẹnu ni mo fi sọ Tọ́ṣọ́ ló pa bàbá yẹn. Tọ́ṣọ́ ló pa bàbá yẹn with overworking him. You overworked that man. Ẹni tó wà diabetics tó dẹ̀ tún ní problem blood pressure. Tí ò jẹ́ kó lọ fún medical consultation. Kó lọ gba oògùn tí wọ́n ń lò. Wà ní kó máa tàmì òróró lọ. Tọ́ṣọ́ ikú ẹ ojú títì ló máa kú sí ajá ló máa lá ẹ̀jẹ̀. Láṣẹ àgbàlagbà. Láṣẹ àwọn àgbàlagbà tó wà lẹ́ àjùlé ọ̀run. Tí wọ́n jókòó sí abẹ́ ẹsẹ̀ Elédùmarè àti gbogbo àwọn màlẹ́kà tó ń ṣe mímọ́ 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 ní ṣẹ́jú-ṣẹ́jú. Ikú ẹ̀sìn ló máa kú sójú títì. Ajá ló máa lá ẹ̀jẹ̀. Lásìláwù wàtàhálà. Ìkànnì ẹ̀. Òun náà gbogbo ọ̀nà yẹn náà ló ti gbà láti fi pa bàbá ẹ̀ tó fi ẹkùn ẹ̀ tó fi bí ẹ̀. Ṣé rí ẹni tó ń pè ní Tọ́ṣọ́ yẹn? Tọ́ṣọ́ is a disease in the Oschoffa's house. In the Bilewu's house. Because Oschoffa is just a inogije alias ni. Bẹ́ẹ̀mi ṣe wà yìí sí bàbá mi náà ní alias tó jẹ́ pé kò sí ni. Tó bá ti dárúkọ yẹn wọ́n ti mọ bí tẹ́ lọ láàrin ìlú. Tó gbé bàbá mi àrùn ló like láti máa wọ̀ tó rọ̀ mọ́ bá ní. Wọ́n ṣe máa ń pè ní ajílàrùn. Ẹran òjewé olóbùtú jẹ. So Oschoffa tẹ́ ń pera yín yẹn. It's nothing, it's meaningless. Ẹ̀ẹ́dẹ̀ lórí ìrun. À ń padà bọ̀ wá síbẹ̀ yẹn. Additionally, the registered BOT decided to challenge the lower court's judgments at the appellate court in Ibadan after the 3 years stay of execution had expired. The legal action was taken in order to uphold the integrity and principles of the church, which allows Reverend Oschoffa, EMF, to still function as the pastor pending the determination of the case. And that was centuries ago. Ọlọ́run kọ́ lè ṣiṣẹ́ yìí fún. Gbogbo ìtẹ́ ìṣe yẹn. Wọ́n á jẹ lẹ́wà. Wọ́n á jẹ lẹ́wà ni. Wọ́n á jẹ lẹ́wà. Òun lè fi bàṣẹ̀lẹ̀ jẹ́. Débi tẹ́ pín yẹn kan ìdílé nìyí. Ẹ wo gbogbo àwọn ìrépé tí wọ́n lọ ń gbé aṣọ olùṣọ́ àjàrà wọ̀ lọ́rùn tí wọ́n lọ fún lóyè tó ń gbowó lọ́wọ́ wọn. Òun náà di pé kán máa lọ sìyàn. Bó ṣe ń sin aláboyún náà ń sin ọmọ òkókó. Bó ṣe ń sin ọmọ òkókó
non sin gédé Ọlọ́run táwọn ìyá àti bàbá ẹ̀ tí wọ́n ti rèrè tí wọ́n sin wọ́n sínú church tán fi wọ́n dógò kérò lé tán fi wọ́n ṣàwọ́rò ìkan lóhun fi tòun òun fi ṣe pé kí peace lè wà nínú church tó gbọ́dọ̀ rí èèyàn mọ́lẹ̀ sínú church ọmọ ṣẹlẹ̀ ṣe rò pé bóyá gbogbo àwọn atrocity tó lọ tí wọ́n pariwo ẹ̀ tí wọ́n èmi ò kì í gbé gbogbo nǹkan tó bá ń lọ lójoojúmọ́ kó lè mi máa gbé wọ́n sọ pé kí ní ká ibi gẹ́rẹ́jẹ́ là bá gbà. Bá mi Banjo. I know you talk about me a lot, but you don't want to talk to me behind the door. I don't give a F word. Ó tàn bí ó tàn. Gbogbo àwọn nǹkan tí mo sì bá yín sọ látọdún ìpè kẹ́ ṣe. Ó sì wá jájó yín lójú ńsìn. Ó dédé dìde. Ṣé wá rí meeting tí wọ́n lọ ṣe ní Àjàṣẹ́? Jacob àti TOSHO ni wọ́n work hand in hand. Torí pé Jacob fẹ́ wà nínú government. Ó fẹ́ ṣiṣẹ́ fiṣẹ́ olùṣọ́ àjàrà sílẹ̀. Ó fẹ́ lọ sínú government. Ó fẹ́ máa lọ ṣiṣẹ́ ńbẹ̀. Ó fẹ́ di politician. Ṣé dẹ̀ mọ̀ pé ọmọ ìyá Midu ni Jacob. Ìyá Midu ló dẹ̀ tọ́ TOSHO ló gbà láti inú ẹ̀jẹ̀. Nígbà tí tó kọ oyún ẹ̀. Papa wa ní bàbá òun ní pọ̀njú ọmọ títí kóhun tó kán tó bí òun. Òun náà tún ní pọ̀njú ọmọ. Àkọ́bí ọmọ òun leléyìí òun ò ní jẹ́ kó sọnù sínú ìgboro ayé àbí kán lọ ṣẹ́ oyún yẹn dànù. Bàbá yẹn gba ìyá TOSHO toyúntoyún. SB imparted lot of things in TOSHO. Òun ló ṣe bẹ̀rẹ̀ sí ní ruga. Kò mọ̀ wípé ewé máa ń sunko. Tí a bá fún ẹ ní kankan pé kó máa lò tó bá lò ní ọ̀nà àrà, nǹkan tó fún ẹ yẹn ló máa ṣe kú pẹ́ òun ló máa fi ẹ́ ṣe ẹ̀sìn gbajúmọ̀. Hallelujah. Which is òun ló ń ṣe lọ́wọ́lọ́wọ́ TOSHO. Gbogbo ohun tí bàbá yẹn tó impart sí lára láti pín níṣẹ́ láti inú ẹ̀jẹ̀. Fúnra rẹ̀ ló fọwọ́ ara ẹ̀ ló fi bàjẹ́ nítorí pé kíni. Òun kánjú tu olú ọrán. Ó fi àsìkò sílẹ̀. Ẹ gba Ọlọ́run láyè láti ṣiṣẹ́. Ẹ gba ẹ̀mí mímọ́ láyè kó la ìjọ ẹ̀ kọjá. Kó tó bó ṣe yẹ kó tó. TOSHO, you will have been more than what you are today. Tó bá yẹ pé Deuteronomy 28, 1-14 tí wọ́n kà fún ẹ nígbà tó gbé ẹ wọlé pẹ̀lú àwa yóò dúpẹ́. Tó bá yẹ pé ó ṣe mọ́ ẹ lára. Ṣùgbọ́n nítorí pé ojú ẹ kòkòrò olè ọlọ́ṣà ó wà ńbẹ̀. Àìnítẹ́lọ́rùn ó wà ńbẹ̀. Ó jẹ́ kó máa fi ọwọ́ ara ẹ̀ balẹ̀ ayé ara ẹ̀ jẹ́. I swear to Jehovah Almighty. Màá make sure pé tó bá cross sí America wọ́n máa gbé e ní. Wọ́n á bẹ ló máa mọ̀ pé èmi náà try. Bàbá wọn EMF ẹ má wulẹ̀ try pé fẹ́ lọ sí America. By the way. Ọmọ ọlọ́pẹ́ mo bẹ́ẹ̀ dúpẹ́ o fún ìwé Canada tó rí gbà. Báwo lọ́mọ plenty ṣe gbọ́?
báwo ni mo ṣe gbọ́ má worry mo sọ fún ẹ pé tí n bá fẹ́ ní fọ́tò ẹ bó ibi tó ti ń bá yàwó ẹ̀ sùn lórí bẹ́ẹ̀dì nínú yàrá ẹ̀ màá gbà báyìí màá dẹ̀ gbé wá sórí life Benjamin ìwọ ni mò ń bá wí o congratulations fún orí ńlá tó wọlé tó ẹ̀ torí ọmọ ló jẹ́ fún mi ọ̀rọ̀ mi ni ò kàn yí ẹ tó bá yẹ pọ̀rọ̀ mi yí ẹ ni èmi ló yẹ kó súnmọ́ jù ìyá ni mo jẹ́ fún ẹ ìyá ò dẹ̀ ní jẹ́ pé kọ́mọ ẹ̀ kó ṣì ń tọ̀nù kó kó sínú kòtò kó kó sínú ọ̀fìn ayé ṣùgbọ́n ìgbéraga ìgbéra ṣánlẹ̀ ìgbéra mo mọ̀ tán báwo láàrin ìwọ àti Tosho ń sìn ajẹnifẹ́ ni lẹ́jọ́ ń ṣe fúnra yín káàbàjì I rejoice with you congratulations my love for the great things Jehovah has done in your life ìwé Canada ẹ̀ ṣe tẹ́ lọ́wọ́ ọlọ́mọ plenty ti mọ́ o yeah mo sọ fún ẹ mo ní mò ń tẹ̀lé ẹ 20 mo ní mò ń tẹ̀lé ẹ bọ́ńpà tó bọ́ńpà ni gbogbo yín pátápátá tí iná bá jó lóko màjàlá délé ròyìn àti wá ṣòfófó kẹ́yìn tẹ́ wà lóko kọ́kẹ́ tó délé àwọn aráalé ti mọ nǹkan tó ṣẹlẹ̀ keep on daring me keep on daring me gbogbo programu tí mo ṣe yìí pátápátá ló wà lọ́wọ́ ọlọ́pàá Nàìjíríà gbogbo ẹ̀ ni mo dẹ̀ ní right sí ẹ̀yin ìdílé Oschoffa tẹ́ bá ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ pẹ̀lú mi máa sú gbogbo yín pátápátá tẹ́ bá mú Benjamin tó bá tún mú ẹyọ kan ṣo nínú ọ̀rọ̀ mi lórí Facebook tó bá tún wá sọ pé ìtorí pé ọjọ́ Oschoffa kan máa sú ẹ wàá mọ̀ pé awọ táwọ ẹpọ̀n tẹ́pọ̀n awọ ẹyí jura wọn lọ máa jẹ́ kó mọ̀ pé diaspora ló ti bá mi èmi dàgbà sí ìlú òyìnbó ni ṣòye ìlú òyìnbó lèmi ti ká ajá bí bàtà tèmi mi ò kà tán Nàìjíríà so àlùdé àpàdé bí lọ́ọ̀dẹ̀ ṣe ń change lójoojúmọ́ káàkiri làwọn fọ́lù ẹ̀ I'm waiting for you. Ẹ kú náwó gbogbo èyí tẹ́ ti sanwó àgọ́gẹ̀ wọ́n ń dà yín ríboríbo wọ́n gbé jáde pé àgọ́gà addendum tó tún jómọ́ kíní ti bí nìyẹn wípé migration boss wo ló kú ìkẹ́ ẹ ṣàjẹ́ kí n kọ́kọ́ parí nǹkan tí mo ṣe yìí náà 2025 Àjàṣẹ́/Àgọ́gẹ́ pilgrimage postponed ṣe tí wá ṣe rí ibi tí wọ́n ń pè ní Àgọ́gẹ́ yẹn tẹ́ẹ̀lì lọ forí yín balẹ̀ lọ́dọọdún ibẹ̀ kan ló yẹ kẹ́ ẹ máa lọ wọ́n tún fi yẹn gbá yín ni. Ibi tí ìrìn àjò papa ti bẹ̀rẹ̀ gangan débẹ̀ rí débẹ̀ rí wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀ bẹ̀. Ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ kú orí ike ẹ̀yin agbásẹ̀lẹ̀ tó jọmọ Nàìjíríà what a wasteful life. See your life for market Oshodi market broad daylight aago 3:00 àwọn ọmọ ọ̀sọ́gbẹ́tọ́ àwọn ọmọ ẹlẹ́wà àgànyìn tó yẹ pé wà àgànyìn náà wá iṣẹ́ ẹ̀wà àgànyìn àti iṣẹ́ ọmọ ọ̀dọ̀ náà wá ṣe lẹ́kọ̀ọ́ báwọn pápá bó ṣe dé Nàìjíríà ṣebí wọ́n lé kúrò lọ́hùn ni Nàìjíríà wá gbà lọ́wọ́ lẹ́sẹ̀ tán ọmọ ẹ̀ tẹ́ sọ pé òun ni kùkùté ilé Oschoffa pẹ̀lú àwọn wòlíì 42 ọmọ tóun wá bí tó jẹ́ TOSHO àti ọmọ ìyá alágbàtọ́ ẹ̀ wọ́n wá ní wọ́n fẹ́ kó gbogbo nǹkan tó wà tó jẹ́ ti ṣẹlẹ̀ nígbà tí ìgbẹ́ yín rọ̀ tán ìṣẹ̀lẹ̀ ń dáwọ́ tẹ́lẹ̀ wọn láwọn ń ru gbogbo ẹ̀ lọ sájàṣẹ́. By the way ẹ kú ìnáwó ilé tó papọ̀ mọ́ bùkátà wọ́n ní owó tẹ́ ti sọ fún Àgọ́gẹ́ wọ́n lówó yẹn ti wéèsì dànù
wọ́n wá ń ṣe yín ní yóyò. Please share dànù. Ẹ bá mi share, ẹ bá mi share, ẹ bá mi share. Má tó parí ẹ̀ in few minutes time. Má parí ẹ̀. Torí another one ó ń bọ̀ tó gbóná fẹ́lifẹ́li. So wọ́n ní ọmọ mi tó máa gbé jáde tó bá dalẹ̀ níbi tó ti ń ṣe swearing in. Ṣé o dí àmì? Benjamin. Ìyá ni mo jẹ́ sí ẹ. O lè lanu kó pè mí láǹtí. Àkọ́bí mi ìṣẹ́gbẹ́ ẹ̀, ìkejì kìí ṣẹgbẹ́ ẹ̀. Toro tí ń claim pọ́mọ ẹ̀ náà ti ń bímọ ń sìn kú orí ike. Bó ṣe ń gbé lọ síwájú ni wọ́n ń gbé lọ sẹ́yìn. Wọ́n ní wọ́n ti àgọ́gẹ̀ o. Wọ́n hereby postpone ẹ o to a new date o. Nígbà tó tún máa di 24 wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ní Àjàlá òpùrọ́. Àjàlá irọ́ ti ba yí ẹ jẹ́ pẹ̀lú àwọn update tó máa ń ṣe. Ṣé o rí lára àwọn update tó ń ṣe òun náà sì máa fi tì ẹ́ mọ́lé. Ṣé o mọ̀ pé ò níṣẹ́ lọ́wọ́? Ṣé o mọ̀ pé ìrìn jábàtà ló ń ṣe kiri títí? Má yẹ kí n sọ̀rọ̀ lé ayé ẹ o. Má yẹ kí n gbé fáìlì ẹ jáde o. Gbogbo àwọn update tó wà false tó máa ń gbé jáde fáwọn èèyàn yẹn. Stop it. Tó bá ní nǹkan tó máa kọ gbàgbé ẹ̀. Kò sáwọn kan tó máa gbogbo nǹkan tí Tosho sọ pé Tosho ló ní kó máa lọ sọ gbogbo àwọn orí burúkú yẹn jáde. Tí ò bá ṣe nǹkan tí Tosho ní kó ṣe, Tosho fẹ́ sọ pé ó máa sáàkì ẹ̀. Bó ti ṣe sọ pé ọ̀rọ̀ bàbá àjòví òun máa make sure pé kò súnmọ́ anything. Màá ṣàlàyé yẹn fún yín lẹ́kùnrẹ́rẹ́ tó bá dalẹ̀ tó rọ̀rọ̀ kóòtù là ń sọ lọ́wọ́ yìí. A kò gbọ́dọ̀ sún gbogbo ẹ̀ papọ̀ nítorí abẹ́ ni wọ́n gbé sí wọ́n fi ṣe addendum ni mo ṣe ń kó mọ̀ fún yín. So tó bá dalẹ̀ a gbọ́ ọ̀rọ̀ bàbá kíní. Mo tún wá gbọ́ tán tún send kan sí mi wọ́n ní Benin Republic government stop EMF from going to or coming to Agoge this year for not standing by agreement they both had because Tosho ti lọ tọwọ́ ẹ̀ bàbá yẹn bọnú ìwé wọ́n ti sign. Ọ̀rọ̀ pastor yín ẹbí yìí náà ó wá di ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba rẹ̀ kò ṣe má jẹ́ odò ọba rẹ̀ kò ṣe kán lù. Wọ́n ti tọwọ́ ẹ̀ bọnú ìwé ó ti sign ni. Àwọn èèyàn gẹ́gẹ́ sọ pé Mr. Talon Mr. Gigirise bàtà ta fi ń gbálẹ̀ gbà kí ló ṣe. Ó bold enough láti sọ kó sọ jáde lẹ́nu nǹkan tó sọ yẹn a full program ni on its own. I will come and read the outcome. I will come and read it to you. It's about 12 paragraphs. Yeah, 12 if I'm not mistaken. So I'm a program. So every day for now, torí pé page mi ò tí wà okay. So àwọn tí máa ń gbé wá láti wá ṣe program kò sí orí ọ̀fẹ́ mi lè gbéyàn wálé síbí báyìí, and I don't want to bring anybody here táyé bá tiẹ̀ wá. I don't want it, and I can only use it to see àwọn tó wà ní. I just want to be using it as it is. So but tí àyè ò bá sí tí page yẹn bá ti ń tààrẹ jù, I'm going to switch to YouTube, and then I will link Facebook, my Twitter, my TikTok and Instagram. I will join everything together with my media man. So tí ẹ bá ti tó bá ti roll a máa jọ máa rí. Oríṣiríṣi dé ṣẹlẹ̀. Ló bá tún ṣẹ̀gbé kan jáde few hours ago. Ló bá tún ní Àjàlá yìí náà ni o. Ló bá tún ní Àjàṣẹ́ Àgàngẹ̀ pilgrimage
No more postponement. All road leads to Ajase Agonge on Friday 7th March. Tẹ́ bá lọ, ẹni tó bá lọ, ìyà jẹ. Ṣé mọ̀ màálù tó gbẹ̀yìn sí Fúlàní. Ṣé àpò òun náà máa ń ju ẹgbàá tó máa ń lù tó máa ń help àwọn tó kù láti máa sọ pé kí wọ́n máa nìṣó níwájú. Ìyà tó máa jẹ yín máa jù bẹ́ẹ̀ lọ. Owó tẹ́ fẹ́ fi lọ s'Àgọ́gẹ̀. Ẹ máa gbé mọ́tò, ẹ máa gbọ́ mọ́tò lọ. Nígbà tẹ́ bá dé Àgọ́gẹ̀ tán. Kò sí pé bóyá wọ́n fún yín ní accommodation o láti bo. And bá wá IMF àwọn náà tún ti ń talẹ̀. Gbogbo ẹ̀ náà la máa gbé wá lọ́lọ́kan òjọ̀kan. Àwọn náà tún ti wọ́n tún ti múlẹ̀ mọ́lẹ̀. Wọ́n mú gbogbo ẹ̀ wọ́n jọ pọ̀ jam together. Mi ò wò yín ní apology. Tẹ́ bá try nonsense. Tẹ́ bá try nonsense. Máa sú yín. Gbogbo èèyàn ọmọ Oschoffa pẹ̀lú nǹkan tó wà lọ́wọ́ mi máa sú yín ẹ máa yàgbẹ́ sára. Ẹni t'Ọlọ́run ṣe tirẹ̀ ta ló lè kọjú já sí. Èmi nìkan kọ́ lèmi dá ṣiṣẹ́ o. Àbúrò mi ṣe báyìí ni. Àṣàbúrò mi náà a máa pè ní abọ́mọ mi. Ọmọ mi náà ni. Káwọ́ sókè báyìí nígbà tó ń ṣe èso. Ẹ̀mí jẹ́ kí má yẹ kí n gbọ́wọ́ mi síbẹ̀. Torí ẹ̀yin olójú edé. Ẹ má lọ máa kà mí látẹ́lẹ̀wọ́ ẹ̀yin wèrè. Ẹ lè ní àtẹ́wọ́lẹ́wọ́ ìyá yín lẹ fẹ́ máa kà ń sìn. Ẹ lè látẹ́lẹ̀wọ́ tèmi kà. Láíláí. Ẹ lè rí kà. Ó ṣe nawọ́ sí wọn níwájú rẹ̀. Tó ń ṣe swearing in. Ṣé ẹ fẹ́ rí briefly? Kí n kàn ṣe báyìí. Gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Ẹ jẹ́ kí n lọ bá yín. Ẹ jẹ́ kí n gbé jáde kúrò níbi tó wà. Màá gbé nígbà tó kọ́kọ́ jókòó, nígbà tó dẹ̀ fẹ́ ṣe swearing in fún. So gbogbo ẹ̀ ni mo máa jẹ́ kẹ́ rí. Wọ́n ní kí gbogbo yín kẹ́ máa bọ̀ lọ́nà Àjàṣẹ́ o lọ́jọ́ Friday. Mọye tí wọ́n máa. Bẹ́ẹ̀ ni nonsense máa ṣe wọ́n ní jàre ọkọ mi. Tẹ́ bá wá débẹ̀ tán already ibi tẹ́ ti ń lọ sọ pé ẹ ṣe Àgọ́gẹ́ service yẹn ibẹ̀ gangan kọ́ o. Ibẹ̀ kọ́ ni papa gbà jáde. Wọ́n tún gbé yín handicap ńbẹ̀ yẹn. Wọ́n ṣà ń fowó Nàìjíríà, wọ́n ṣà fi ń gbáyùn bí ìranu ṣúgà. Wọ́n dẹ̀ gbé jáde, àwọn ọmọ ìlú yẹn gbé jáde. Ṣùgbọ́n you people are not bold enough láti sọ pé nǹkan tí wọ́n fi hàn wá yẹ jẹ́ ká ẹ̀yin àwa ti bọ́ọ̀tì àbí bọ́ọ̀tì lẹ̀ ń jẹ́ ọkọ̀. Ẹ̀yin board of trustee sọ tàwọn illegal wọn nítorí mo bí iná yín gan illegal ni. Illegal tó ń gbó tó fún legal lóye ẹ rí pé wàhálà so ní kingdom of heaven. Ẹ jẹ́ kí n fún yín ní nǹkan tí mo fẹ́ fún yín. Ẹ jẹ́ kí n fún yín. Mo kàn fẹ́ kẹ́ lè mọ̀ wípé èmi Ọlọ́run gbé àwọn èèyàn dìde sí mi tó ń bá mi ṣiṣẹ́ ìránṣẹ́ mi. Èmi ò mọ ohun tó ń lọ ṣe lágọ̀ọ́gẹ́ o. Èmi ò mọ ohun tó ń lọ ṣe o. Ṣé mọ̀ pé lásà Àgọ́gẹ́ tí wọ́n lọ. Bàbá yẹn tún try. EMF tún try. Ó tún gbé ara ẹ̀ wọnú Mobi yìí ná. Ṣùgbọ́n torí olè àti ìwà burúkú tó wà nínú Mobi yìí ná kò jẹ́ kí spirit bàbá yẹn kó ṣiṣẹ́ lára ẹ̀. Ọlọ́run ló dára yẹn o. Kì í ṣe pé bóyá EMF ló wá fúnra rẹ̀ o. Oore ọ̀fẹ́ ni o. Torí tí mo bá ń sọ̀rọ̀ ẹni tó bá wà in spirit ló lè understand tí mo bá ń sọ̀rọ̀. Ẹ̀yin tí brain yín tó lọ ẹ lè understand ẹ lè sọ pé nǹkan tí mo sọ kò rí bẹ́ẹ̀. It's only when you are on my page and following me, follow me in spirit so that you can grasp and understand what I'm saying. Bí wọ́n ṣe gbé ìṣípayá yẹn fún mi. Uncle Jimoh dúró.
ó ń sọ̀rọ̀. Ọ̀rọ̀ yẹn was just like sluggish nonsense. Mo dẹ̀ rí tí ẹ mọ̀ pé mo sọ pé image SBJ ni mo máa ń rí, which I know. Torí ngbà tí mo béèrè. Yes, image SBJ. Ṣé rí kíní tó wà, kíní tí wọ́n ṣe, kíní artifact tí wọ́n ṣe fún SBJ tó wà lórí crypt wọn yẹn. Tí wọ́n mold ní gold yẹn. Bẹ́ẹ̀ ni bí mo ṣe máa rí nìyẹn tó máa wá báyìí. Á dẹ̀ dúró síwájú mi, á dẹ̀ dòdìndì. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní béèrè, a ṣàlàyé fún mi. Olùṣọ́ àjàrà àkọ́kọ́. Jésù Kristi nínú ọlá ńlá ẹ̀. Ẹni tó lè gba ara ẹ̀ jẹ́ kí n mọṣẹ́ tó rán mi nìyẹn. Ṣé mọ̀ pé nígbà tí wàhálà kọ́kọ́ bẹ́ sílẹ̀ lórí iṣẹ́ ìránṣẹ́ mi ní yíyà yẹn, tó jẹ́ pé àwọn kérúbù ni wọ́n tẹ́wọ́ gbà mí. Ṣùgbọ́n bẹ́ẹ̀ nígbà tí mo débẹ̀, kàkà kí n bá wọn ṣiṣẹ́ ìránṣẹ́, nítorí pé mi ò understand the message yẹn, pé kí n farasin díẹ̀ bí irú tí mò ń ṣe nísìn tí mo lè kúrò lórí kíní for 1 week or something, kí n lọ wá nǹkan míì ṣe. Tí mo fi join wọn bẹ̀. Ìsàlẹ̀ lé Olúwa mú mi lọ tó lọ jẹ́ kí n lọ rí ẹ̀gbin tó wà níbẹ̀. Mo wá nínú tíwájú ò bá ṣe lọ, ẹ̀yìn á ṣe padà sí. Mo wá padà wá sínú, mo tú gbogbo àṣírí nǹkan tó wà níbẹ̀. I don't know. Ọlọ́run kó ṣàánú mi. Ẹ mọ iye ọfà tó ti ta ojú yìí. Ògo Ọlọ́run ló gbèrò, kò dẹ̀ lè fọ́ láéláé. Torí àwọn nǹkan míì tí mo bá rí ó máa ń ga mí lẹ́mìí láti máa wá ṣàlàyé. Mo wá rí image yẹn, ó ti wá as a form of mo ṣe máa ń rí papa. Táwọn pé mi ò rí papa rí, mi ò mọ bàbá yẹn rí. Nígbà tí mo béèrè wípé àwọn tó jẹ́ ọmọ ẹ̀, torí pé a lè máa sọ pé ó yá ẹ lọ ṣe, kí n lọ sọ pé kó wá jókòó kó máa ṣe blood test, DNA. Ó ní nǹkan báyìí tí mo bá ti rí lára àwọn kan tó bá claim pọ̀ mọ́ òun ni, màá rí nǹkan báyìí. Òun ni mo fi ń mọ̀ àwọn tó jẹ́ pé àtọ̀ papa ló bí wọn. Yàtọ̀ sáwọn tó gbé ojú window kọ wọlé. Tí bá ti rí ẹ tó bá sọ pé ọmọ Oschoffa ni ẹ máa wò ẹ. Ohun tó ní kí papa sọ pé kí ni nǹkan tó lè ní kí wọ́n yẹ kó dẹ̀ mú. Kó mú. But I'm not here to reveal it because it's my own personal blessing. Papa ó wọnú látòkè báyìí ni, ó wọnú mo bí iná lórí ìdúró. Mo bí iná dẹ̀ change, ó transform. He became a very young, handsome, sexy guy. Tó dúró ṣọṣọṣọ bí ọlọ́pàá báyìí. Mo ní everything about him was transformed. Ọjọ́ yẹn gangan náà ni wọ́n sọ pé, ni wọ́n pè é níbi tó ti ń ṣe program yẹn náà ni Deborah ó wọ̀ kómà. Ọ̀rọ̀ Ọlọ́run yé, ọ̀rọ̀ Ọlọ́run lágbára, ọ̀rọ̀ Ọlọ́run yé, àìkú ní títí ayé. Iṣẹ́ ìránṣẹ́ mi iṣẹ́ tó lágbára ni, tó bá gbórí sí láì jẹ́ pé a sọ pé kó lọ ṣe. Ẹ jẹ́ kí n fún yín ní nǹkan tí mo fẹ́ fún yín ká tó kúrò lórí ètò yìí, torí mo fẹ́ lọ, mo bá kitchen mi ní appointment. Ẹ gbé mi like oúnjẹ. Àbúrò mi nìyí ní Canadian office. Ṣẹ́rí, òun nìyẹn pẹ̀lú kọ̀mpútà tí wọ́n fi ń bá sọ̀rọ̀, laptop tí wọ́n fi ń bá sọ̀rọ̀ tó fi ń ṣe gbogbo ẹ̀, tó fi lọ ṣe swearing in.
Benjamin, he shock you? So nígbà tó ṣe swearing in nìyí. Ẹ̀rí pé wọ́n méjèèjì ló ká sókè. He shock you, ọmọ mi. Oh, pé ìyá àtakọ̀ wà níbí kan. Mo sọ fún ẹ, mo ní bumper to bumper ni mo ṣe fún ẹ. I'm happy for you, my love. I'm happy for you. But be very, very careful. Ṣé o ti gbọ́? Bó ṣe fẹ́ gbà, ò ní fi ṣẹ̀wọ̀n. Ó ní fi ṣẹ̀wọ̀n. Garan garagara tó wà lára ẹ. Ọlọ́run bàbá mi ṣàánú ẹ o. Bó ṣe gbà yìí, ó ní fi kó bá rẹ̀. Torí ńgbà tó bá dọ́wọ́ ẹ̀ tán sìn ní kákan ní wọ́ ẹ̀ ní fúrọ̀ mọ́ ló máa bẹ̀rẹ̀ sí ní ṣe rubbish and nonsense. Wo ojú ajá ń ṣẹ̀jẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ṣó mọ̀ pa Amẹ́ríkà ló ti wà tó ti lọ síbẹ̀. Amẹ́ríkà àti Canada kẹ̀dẹ̀ ni wọn ò jọ dán mọ́rán mọ́. So kò jẹ́ kórí ẹ̀ kó ṣe kíni kò jẹ́ kórí ẹ̀ pé wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ló ti wá gbà o. Ló ti wá gba nǹkan tó wá gbà níbẹ̀ yẹn. Though you are running double residence. Tí bá fẹ́ kan ti ẹ mọ́gi níbi tó ṣiṣẹ́ dé yẹn, tí bá fẹ́ kan mọ́gi, I will do it. Ọ̀tọ̀lọ́hun ní jẹ́. Mo kéré o. Ṣùgbọ́n mo tóbi gbàngbà torí pé kí ni ẹyẹ bàgẹ́. God bless me. God bless you. God bless you all. So, Tosho, ẹnu ẹ ti kan. Tosho, ẹnu ẹ ti kan. Máa gbé gbogbo ṣì nonsense tó ń ṣe. It is finished for you, my darling. It is finished. You finish yourself. You kill yourself. You destroy yourself. Out of àìní ayọ̀ ọkàn. Àìní tẹ́lọ́rùn. Ṣé àjòví ṣe ẹgbẹ́ ẹ̀ tó gbọ́ sọ pé wọ́n máa fún ní upper court? Àwọn tí wọ́n jọ wá sínú tọ́jọ́ wá sí ọ́fíìsì papa tí wọ́n sọ fún àjòví wípé ìwọ lè sọ pé káwọn yẹn kí wọ́n má ṣe kíni kó má tẹ̀lé jáde mọ́. Tó sọ fún wípé ìwọ ni wọ́n wà ní control. Who the hell are gbogbo kan tó sọ nìyẹn now? Who the hell are you? Ó ti bà ọlá ẹ jẹ́. Wo gbogbo ogun tó ń ṣe tó ń lọ tójú bọlé tó ń tẹ gbogbo ẹ̀. Ṣọ̀rọ̀ pé torí pé mo rí ẹ pẹ̀lú onírìṣà, mo fún ẹ lọ́wọ́ yẹn ní fẹ́rẹ́ jogi. Gbogbo ibi tó ń wọ̀ pátápátá. Ní African countries. Gbogbo ẹ ni mo mọ̀. Ó kàn waste owó dànù ni. Ẹni tó bá kóun lè bẹ́ẹ̀ ṣe kó di pastor. Wọ́n kàn ń gbowó ẹ̀ ni. Orí ló ní ṣe ẹ̀dá láàyàn mọ́. Orí ló ní ṣe, orí ló ní ṣe ẹ̀dá láàyàn mọ́ o. God bless me. God bless you. God bless each and every one of us. Àlọ́ lóun máa fún tó sọ̀rọ̀ sí tó bú bàbá yẹn kàṣàkàṣàkàṣà. Ṣẹ́gbẹ́ ẹ ni. Gbogbo èèyàn tó bá ti rí báyìí wọ́n máa sọ̀rọ̀ sí wọn ni nítorí pé kí nítorí pé wọ́n ti ń ṣiṣẹ́ ní ọ́fíìsì. Ṣọ́fíìsì yẹn ṣe ti bàbá tiẹ̀ tó wà lórí ìjókòó mẹ́ẹ̀ ni. Wọ́n ní is an illegal immigrant.
ẹ̀yin ọmọ Nàìjíríà a kú oríire náà o ẹ kú bí tẹ́ bá wa dé àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ó wà bẹ́ẹ̀ náà lè sọ pé kò sí a tún sọ pé ẹ tún máa sọ 2,000 owó tó máa fi sílẹ̀kùn inú bẹ́ẹ̀ ibi tẹ́ ti fẹ́ lọ gbàdúrà fún yín àbí tẹ́ ti fẹ́ lọ ṣe sáfíìsì ẹ tún máa sọ 2,000 yẹn tẹ́ bá tún fẹ́ jáde náà ẹ tún máa sọ 2,000 ẹ dẹ̀ lè ráwọn ọmọ ọ̀rá ìsàlẹ̀ ẹnu ọ̀nà táwọn yẹn náà máa tún gba 5 ẹ̀ṣá kò mú 5,000 dání ṣá ìyẹn ò mówó ibi tẹ́ máa sùn sí o kò mówó oúnjẹ o kò mówó ibi tẹ́ máa ti wẹ̀ o kò mówó ibi tẹ́ ti máa lọ sí ladies o ẹ̀yin obìnrin àwọn obìnrin ish. God bless me, God bless you, God bless each and everyone. I'm your one and only Oluwatoyin Obatola Darlington Eke Olomo. Plenty time here is 5:33, 17 hours 33 Central European time. I see you very, very soon. Let me go and enjoy my kitchen. I have something that is waiting for me there. Èmi pẹ̀lú a fẹ́ jọ lọ ṣe kíni, a fẹ́ lọ já ìjàkadì. I love you all. See you at 8 p.m. Central European time, as well as Nigerian time. I think it will be around 3 or 4 p.m. USA time. East time. Yeah. So, I love you with the love of God. Be good. Be nice. Be happy. Because if you are not happy, you can't like anybody. And if you are not happy and you can't like anybody, you will become an evil person. You will be possessed by evil spirits, which is what is troubling Tosho right now. Tosho is possessed, yeah, by evil spirits. Evil spirits is whining and dining in him. Torí pé he has gone far beyond turning point. He can't turn back. Tosho can't turn back. Níbi tó ti bá ẹ̀mí òkùnkùn múlẹ̀ dé. Ikú ni. Advising him now is a waste of energy, waste of saliva, waste of wisdom. It is finished for him. He has sold his soul to demon. Mr. Evans, wọ́n gbé kéèsì tí yín náà wá. Wọ́n lè bẹ́sù 18 million naira. Wọ́n ṣe gbé wá ní fún mi ní lọ́fọ̀ọ̀rọ̀ nìyẹn. Wọ́n lọ síìkì. Mr. Skelewu, wọ́n lọ síìkì. Má síìkì o. Torí tèmi ò bá tí ṣàlàyé ọ̀rọ̀ ilé ayé ẹ̀ fún ẹ tó bá lọ síìkì. O kàn síìkì o ń pretend ni. Evans, o mọ gbogbo àwọn preaching tó máa ń ṣe. Ọmọ tí wọ́n tèmi sọ fún wọn pé irọ́ ló ń pa. Aláwọn kan wọ́n máa ń bá mi argue nínú forum kan lórí WhatsApp. Not a celestial forum. Àwọn followers ẹ̀. Níjọ́ tí mo lọ gbé fídíò mi tó ti ń jó skelewu skelewu. Wọ́n ní alàgbà Evans mo lá ṣe bí pàdé yín ni. Ẹ mọ̀ mi sí. Mo sọ fún wọn nínú forum yẹn nìyẹn. Má síìkì o. Torí nígbà tí mo bá dá nǹkan tó wà lọ́wọ́ mi sílẹ̀, bóyá yẹn gan ló máa fi tanda. Ó gbọ́dọ̀ ó dẹ̀ tí ẹ wá ní ikú. Torí irú yín èmi ò kí gbàdúrà pé kẹ́ kú. Long suffering ni. Torí gbogbo àwọn èèyàn tẹ́tí gbé ní fún sókè. Òun náà ti ṣọ́ọ̀pù tiẹ̀ hot cake ni. Àti ẹ̀dúpẹ́ pé òun ò ṣá ti ẹ̀ rí kò tí bá àti ẹ̀ mọ̀ bóyá ó ti rí èèyàn mọ́lẹ̀ ṣùgbọ́n àṣìdúpẹ́ wọn tí sọ pé wọ́n ló scam wọn ni ó ẹ̀ ń bẹ́ sùn.
ó embezzle odidi 18 million tán. Tí bá rí 18 million ẹ mọ iye ọmọ plenty ọ̀sìn tí mo máa fi bọ́. Ẹ mọ iye àwọn tí mo máa ṣe small scale business fún. Olóṣì olórí bí kúkú du àgbọn. God bless me, God bless you. See you very soon in few hours time. Let me go and manage my throat. Hallelujah.